èèyàn ni Mudir tá bá ṣe mistake ẹni láti sọ pé eléyìí kò lọ kulil haqqa walau kana murra àdìsí Ànábì sallallahu alaihi wasallam pé ká sòdodo kódà bó ti wọlé koro tó torí pé òdodo kò sẹ́ni tí máa dùn mọ́ kò sẹ́ni tí máa ń bá sòdodo kára èèyàn máa ya gágá pé àbọ̀ ti bá mi sòdodo ọ̀rọ̀ yìí inú mi sì dùn sí rárá but why tẹ́lẹ̀ ṣe dìfáwò fún wọn tẹ́yányán tẹ́ wọ́n lè yọ pé why tẹ́ fi ń pe àfa àgbà ní àfa àtájù mistake tí wọ́n ṣe ni ìtàn tí wọ́n wá sọ pé àwọn èèyàn ò rí wọn pé wọ́n ń kírun ìtẹ́fì àmà yìí pé àpọ́nlé ni Mudiru tó fẹ́ fún àfa àgbà lábẹ́ ọ̀rọ̀ yìí náà o wọn ò yẹ pẹrẹ àfa àgbà ló jẹ́ káwọn náà tún kí ara wọn mọ́bi tí ọ̀pọ̀lọpọ̀ ìròrí súfì náà máa kí ara wọn mọ́ àfa àgbà nínú ọ̀rọ̀ tí wọ́n sọ tí Mudiru Markaz sọ ń bi ọ̀rọ̀ yẹn wípé níbi 4 minutes tẹ́mi wò yẹn o pé àfa àtájù ẹ̀kejì ni ò jẹ́ kí wọ́n lọ́mọ kéwú tó nǹkan ọ̀rọ̀ yìí ò gbọ́dọ̀ jáde lẹ́nu àgbàlagbà tí bá ń fàlàáfíà níbi tí ọmọ kéwà dàbí ya délé ni kódà bí èèyàn bá pilẹ̀ nǹkan tí ó bá gbèrú lójú ayé rẹ̀ tó bá tó wá débi tó dé yìí tí èèyàn bá fẹ́ sọ orú ìtàn bẹ́ẹ̀ àgbàlagbà máa ń wo ọ̀rọ̀ tí èèyàn bá fẹ́ sọ ni pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ìfún ọ̀rọ̀ Sheikh Tajul Adabi gan so ọyẹ lákòókò yìí gan tafsiru lẹ pé tafsiru Ramadan Kùránì lèèyàn máa tú káwa iná kẹ́kọ̀ọ́ ká gbọ́ mi àwọn masíyálà tó lè máa dá nǹkan rú àwọn tó ń ṣe ìdọ́fà ara wọn sí Markaz oyin obìnrin lè gba àwẹ̀ tó ń ti kó oṣù ẹ̀yìn nànà ẹ̀ dìkílẹ̀ àwọn pé àwọn eléyìí olódo ni wọ́n àwọn èèyàn mi ń bẹ ẹ̀ nídìí kẹsẹ̀ ní ìwádìí pẹ̀lú àbíkẹ́ nákọ́sà wọn ẹ̀ jàrá àwọn ni. àṣìṣe Mudiru Markaz mo ti ń wo ọ̀rọ̀ yẹn láti bí ọ̀sẹ̀ kan báyìí mo ti ń tó ìwúkì báyìí náà but bí 5 days lèmi tó àwọn dàgbé bí 5 days báyìí ni mo tó notice pé nǹkan kan ń lọ pé ọ̀rọ̀ kan ń wáyé wọ́n sọ̀tàn àfa àgbà ó sì kàn mí ó gbé mi náà rò ìwọ̀nba tèmi náà ké n tó yé mi nínú mọ̀ sílísílà àfa àgbà látọ̀dọ̀ àwọn àfa wa tó fi dọ́dọ̀ àfa àgbà Sheikh Tajul Adabi náà má dé sọ́ọ̀bù mi bẹ́ẹ̀ o ọlọ́mọsà bá wa kẹ́ wọn bá wa fi wọn sí ààyè tí yóò jẹ́ ààyè dùnú àrọ́mọdọ́mọ kéwú àfa àgbà lèmi náà ìyẹn àfa àgbà Sheikh Tajul Adabi Mudiru Markaz fídíò wọn tèmi wò bí 4 minutes ní fídíò yẹn ọlọ́mọba ń sí àwọn náà kò lórí dáadáa àtàwọn àlàáfíà tó péye ọlọ́run kò fi ṣe wá lọ́ṣọ̀ọ́ ṣe wá ní mùsùlùmí tọ́lá láàfíà pàdé ẹ̀ ọlájọ́ kan sí ọ̀rọ̀ àjọ ọlọ́mọba yẹn nìkan kan wájé kí ni àṣìṣe tí Mudiru Markaz ṣe níbi ìtàn Sheikh Tajul Adabi tí wọ́n sọ torí pé ẹlòmíín fẹ́ máa dojú ọ̀rọ̀ rú bígbà tó já sí pé òdodo sí bí ọ̀rọ̀ tí Mudiru Markaz sọ tí Mudiru Markaz bá tẹ̀ wá ṣàṣìṣe àṣìṣe ẹyọ kan tèmi rí ń bẹ ìkejì àkíyèsí ni lọ́dọ̀ tèmi kálẹ̀ pé wọ́n ṣàkíyèsí sí pé ẹ má gà wá ẹ má tà wá ẹ má gbé wa gun ẹ̀sìn ayán ẹ lòdodo mọ́lẹ̀ ẹni tó bá wù kó gbọ́ ẹni tó bá wù kó má gbọ́ but mistake ẹyọ kan tèmi rí níbi fídíò yẹn bí short video tí ò ju 4 minutes yẹn lọ ó ní pé ìkan tó fẹ́ jẹ jáde ń bẹ kí n má ṣe sọ́nù burúkú Ọlọ́run nìkan ni ọmọ ìtì bẹ́nu ẹ̀dá but nínú èyí tí mo kà tó fura èyí tẹ́mi kan rí ní láì fi ń bẹ̀ ò ní pé bí wọ́n ti pe àfa àgbà pé àfa àtájù nínú 4 minutes yẹn náà wọ́n padà tún pè ní Sheikh wọ́n tún padà pé Sheikh ní Sheikh Tajul Adabi but nípìnlẹ̀ wọ́n ní àfa àtájù fídíò tẹ́mi wò lẹ́nu gbàtọ́rọ̀ yìí wáyé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá jẹ́ Markaz tí wọ́n defend Mudiru sẹ́rí ìṣòro tẹ́ ní làwọn náà ní
tílẹ̀ Yorùbá ò bá sì wá gbòdẹ́kun sí sọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ yìí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí mi ò tún padà ṣẹlẹ̀ kí wọ́n má parí ìjà mọ́ nílé ọba ká lè parí ẹ̀ láwùjọ àwọn àlejànú tí ẹ̀jẹ̀ burúkú yẹn bá sì wà lára ẹnì kọ̀ọ̀kan ìmí ò tún padà wáyé. Èmi ọba máa sọ̀rọ̀ kankan àmọ́ fídíò ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ṣe dìfáà fún Mudiru ni mo wò jù. Tẹ́lómi ní ṣé nítorí pé wọ́n pe àfáà yín ní àfi àfáà Tajul Adabi ní àfáà Tájù pé ṣé ẹ̀ mọ̀ pé wọ́n tó pọ́n wọn lé ní Sheikh Adam rahmatullah alayhi bí wọ́n ti jẹ́ èèyàn ńlá tó a mọ̀ pé àfáà èdè àpọ́nlé ni àmọ́ kéèyàn ní àfáà Adam àfáà Adam àfáà Adam sẹ́mọ̀ inú kálukú ò ní dùn náà kò sẹ́ni tó máa pè wọ́n bẹ̀ tí inú wa máa dùn sí wáyé tó wá jẹ́ jásí pé tí Mudiru bá wá pé Sheikh Tajul Adabi ní àfáà Tájù ẹ̀dẹ̀rù pọ́ nọ́mà ìfẹ́ wọn náà la ní délẹ́bù yẹn ṣé ìgbọ́lá fúnlé kéwu wa náà la ní délẹ́bù yẹn àfáà Tájù ìyẹn nìkan ìgbà tí wọ́n fẹ́ wọlé ọ̀rọ̀ pé àfáà Tájù lọ kọ́kọ́ fi ẹnìkan jẹ mufti àkọ́kọ́ níbi bọ́rọ̀ yẹn ṣe lọ kí má ṣe sọ́nù tí wọ́n kí má ṣe sọ́nù ìyẹn wọ́n sọ yẹn bẹ́ẹ̀ pé mufti àkọ́kọ́ àmọ́ àfáà Tájù náà lè mérí ní àṣìṣe níbi ọ̀rọ̀ wọn yẹn pé torí pé àgbà àfáà ni wọ́n but ìtàn tí torí ẹlòmíì lè máa lérò pé bàtí mo bá ní àṣìṣe Mudiru Markaz pé bóyá èmi bẹnu àwọn tí ò fìgbà kan gbà tí Mudiru rárá èmi ò ní ọ̀tá pámánẹ́ǹtì o ní tèmi rẹ bá jọ ń fà nǹkan tí bá rí ká ìtẹ́ni yìí ń ṣe yìí yá kí ni yìí ọ̀ lọ ṣé ń tá a jọ gbọ́yé nínú kéwì ìtẹ́ni yìí ń sọ yìí takun tá a jọ gbọ́yé téńtọ̀ wọn bá ti ń sọ tó ṣe déédéé tí n bá sì sọ tí ó bá ti sí nàtíjà èmi máa dórí ọ̀rọ̀ mi pẹ́tọ̀ jẹ́ máa bá tèmi lọ wà áyínà òrèdọ́ ànkúlẹ̀ àìbín qalilatun walakinna àyínà sókùtì túbúdẹ̀ masáwìyà ìpé bóyá ẹ lè fìgbà kárí dáadáa wọn ẹ lè torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn ṣe dìfáà fún Mudiru Markaz ní táwọn náà padà ń sọ ni pé nítorí pé ẹ sà ń bínú oore yẹn ẹ lè fi ẹ lè rí dáadáa wọn ẹ sà fẹ́ dá nǹkan rú èèyàn ni Mudiru tá bá ṣe mistake ẹni láti sọ pé eléyìí kò lọ kulil haqqu walau kana murra àdìsí ànábì sànà pé ká sòdodo kódà bó ti wọlé kòrò tó torí pé òdodo kò sẹ́ni tí máa dùn mọ́ kò sẹ́ni tí máa ń bá sòdodo kára èèyàn máa ya gágá pé àbọ̀ ti bá mi sòdodo ọ̀rọ̀ inú mi sì dùn sí rárá but why tẹ́lẹ̀ ṣe dìfáwò fún wọn tányányán tẹ́ wọ́n lè yọ pé why tẹ́ fi ń pe àfáà àgbà ní àfáà Tájù mistake tí wọ́n ṣe ni ìtàn tí wọ́n wá sọ pé àwọn èèyàn ò rí wọn pé wọ́n ń kírun ìtẹ́fì àmà yìí pé àpọ́nlé ni Mudiru tó fẹ́ fún àfáà àgbà lábẹ́ ọ̀rọ̀ yìí náà o wọn ò yẹ pẹrẹ àfáà àgbà lọ́jẹ́ káwọn náà tún kí ara wọn mọ́bi tí ọ̀pọ̀lọpọ̀ ìròrí Súfì náà máa kí ara wọn mọ́ àfáà àgbà nínú ọ̀rọ̀ tí wọ́n sọ tí Mudiru Markaz sọ ń bi ọ̀rọ̀ yẹn wípé níbi 4 minutes tẹ́mi wò yẹn o pé àfáà Tájù ẹ̀kejì ni ò jẹ́ kí wọ́n lọ́mọ kéwú tó nǹkan ọ̀rọ̀ yìí ò gbọ́dọ̀ jáde lẹ́nu àgbàlagbà tí bá ń fàlàáfíà níbi tí ọmọ kéwà dàbí ya délé ni kódà bí èèyàn bá pilẹ̀ nǹkan tí ó bá gbèrú lójú ayé rẹ̀ tó bá ti wá débi tó dé yìí bí èèyàn bá fẹ́ sọ orú ìtàn bẹ́ẹ̀ àgbàlagbà máa ń wo ọ̀rọ̀ tí èèyàn bá fẹ́ sọ ni pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ìfún ọ̀rọ̀ Sheikh Tajul Adabi gan so ọyẹ lákòókò yìí gan tafsiru lẹ pé tafsiru Ramadan Kùránì lèèyàn máa tú káwa iná kẹ́kọ̀ọ́ ká gbọ́ mi àwọn masíálà tó lè máa dá nǹkan rú àwọn tó ń ṣe ìdọ́fà ara wọn sí Markaz oyin obìnrin lè gba àwẹ̀ tó ń ti kó oṣù ẹ̀yìn ẹ̀nà náà ẹ̀ dìkílì àwọn pé àwọn eléyìí olódo ni wọ́n àwọn èèyàn mi ń bẹ ẹ̀ nídìí kẹsẹ̀ ní ìwádùú pẹ̀lú àbíkẹ́ nákọ́sà wọn ẹ̀ jàrá àwọn ni. kí ni
ọ̀rọ̀ tó bá lè máa dáriwó lẹ̀ láti lè fún àlèhùnmà lálàáfíà. Ó wá jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá fẹ́ máa ṣe rọ́dù ọ̀rọ̀ táwọn èèyàn máa ṣe rọ́dù lé lórí lágbègbè ẹ̀sìn ibẹ̀ yẹn lọ̀pọ̀lọpọ̀ máa sábà fẹ́ ṣe ìdọ́fà ara wọn sí látara pé wọ́n rí pé why àwọn kan táwọn retí ni pé láti lè bá wa yanjú àmọ́ pé ní ó jẹ́ kó ọmọ kéwu wọn pọ̀ rárá. Ìtàn tí ó wà pamọ́ ni wípé àwọn èèyàn ń challenge àfáà àgbà lójú ayé wọn wípé kí ló dé tí wọn ò kírun. Torí pé àfáà àgbà kọ́ làkọ́kọ́ àfáà nílùú Ìlọrin wọ́n bá wọn àfáà wọ́n bá wọn olùmọ̀ tí yẹn bá tí wọ́n ṣe nǹkan tó yí apá sí tí wọ́n jọ gbọ́ yé pé ẹni yóò kírun ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní àfáà wa ọlọ́mọsà bá mi kẹ́ wọn bá mi fi wọ́n sínú kẹ́ ọdún tá ń ké àṣírí ìyá lọ́wọ́ níwájú wọn. Wọ́n wá ń bọ̀rọ̀ lọ pẹ̀lú ohun tí wọ́n fi ń kọ́ wa ní àṣírí ìyá Nailu Moradi àwọn ó sà ní àwọn ohun Ọlọ́run kí àdàbíyà wọ́n wá bí wọ́n ti wá ń kọ́ wa lọ́dún náà wọ́n wá bọ̀rọ̀ débi àfáà àgbà wọ́n wá ní àfáà àgbà ya wòlíì Ọlọ́run dépò pé wọ́n èkírun níjọ́ tí wọ́n sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ gidi pé àwọn náà Ọlọ́run dákun jáwa náà dàbí wọn ní tí wọ́n wí ni pé kọ́lọ́run jáwa náà orí sẹ́sẹ́ bí wọn bígbà tí wọ́n ti wẹ̀dù ayé já pé àfáà wa gẹ́gẹ́ àwọn gẹ́gẹ́ sọ wípé àṣírí ìyá là ń ké lọ́wọ́ ń jọ náà wọ́n wá ní àfáà àgbà Sheikh Tajul Adab wọ́n ya wòlíì Ọlọ́run dépò pé kọ́dà àwọn èkírun a sì gbá àwọn nígbà náà ọ̀rọ̀ 2000 kíní kan kọ́ ọ̀rọ̀ ìpìlẹ̀ tí kíní kan ní o tọ̀ àwa gbà wípé àbẹ́yà tí ẹ bá ti ya wòlíì Ọlọ́run tán Ọlọ́run ti fírí àwọn kan ká tó padà wá lágbọ̀ọ́yé ńgbà tó yá pé wa abudu rabbaka hatta yatiyakal yaqin Ànábì sallallahu alaihi wasallam gan ó kírun tí jáde láyé ni ó kírun tó fi jáde láyé ni kódà gbà tí ò lè nàró mọ́ kírun lórí ìjòkó. Ok sáfà àgbà wá ya wàlí Ọlọ́run ju Ànábì sallallahu alaihi wasallam lọ ni sáfà àgbà ẹ wo ìfẹ́ àfà àgbà ní nuhibu sheikhana wal haqqu habbu ilayna minhu but a nífẹ̀ẹ́ òdodo jù wọ́n lọ. Kéèyàn sọ̀rọ̀ àfà àgbà ní sí láti jọ náà níjọ́ tèmi tí wọ́n lágbàáyé pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ burúkú lọ̀rọ̀ yìí kí wọ́n máa ní àfà àgbà yìí kírun kí ẹ tó máa sọ pé àfà àgbà lọ Mákà pé wọ́n yìí kírun àmọ́ wọ́n ní Mákà náà ti ń kírun ṣèbí ìtàyẹn náà ni wọ́n sọ pẹ̀lú Sheikh Bilala àwa mo bá Sheikh Bilala láyé mo bá wọn pàdé nídìí Ògún níjọ́ tí wọ́n ń jó. Kò sí nǹkan kan tí èèyàn lè fi sọ fún mi lónìí pé Sheikh Bilala wàlí Ọlọ́run ni wọ́n èmi ò ní gbà. Majisubu Sufiya ni kéèyàn sọ pé Sheikh Bilala wàlí Ọlọ́run ni wọ́n báwọn náà ṣe ń jẹ́ wàlí ọ̀nà wọn náà fi ń jẹ́ wàlí Ọlọ́run torí pé èmi bá wọn Sheikh Tajul Adab ni mi ò bá láyé àmọ́ ìtàn burúkú ó ní pé Sheikh Tajul Adab níjọ́ tí wọ́n sọ pé àfà Jamiu Bilala yìí kírun o àmọ́ máa lọ lè kírun Mákà àmọ́ ń jẹun ní Nàìjíríà kọ̀yẹ́ kọ́ jẹun Nàìjíríà Mákà náà lẹ́ẹ̀kan ti máa jẹun wáì tá a ṣe nǹkaàrò ìtàn Sheikh Jamiu Bilala tá a fi ní àwọn ẹni tí èkírun tẹ́ bá sì mọ mọ́sálásí kan pàtó tí wọ́n ti ń kírun tó ipá wọn ni ìmáàmù wọn gbogbo àwọn àfẹ́ ní ìṣáájú ni wọ́n níbi tí wọ́n ti ń kírun ẹni tó bá ipò ní lídìí irun fáwọn èèyàn ní mọ́sálásí wọn mọ̀ bẹ́ẹ̀ dé Madina Masjid Imam Bukhari wà ní Madina àwọn àfà ẹ̀sìn nígbà tá bá wá lè ṣe táwa àgbà ti ìtàn ti Sheikh Jamiu wọlé pé wọ́n ń kírun ní Mákà wá ìtàfi wá gbà tàfà àgbà wọlé àṣàbùsí nìyẹn àṣejàmbá wọn nìyẹn ìsọ́ọ̀fù ni mùsùlùmí máa ń ṣe wá ìtẹ́ yóò fi wá pàtà àfà àgbà yìí pé Mákà ni wọ́n ti ń kírun but wọ́n jẹun ní Nàìjíríà but ó sì rí tẹ́mi mú fún àfà àgbà ní wípé nígbà náà táláwọn kan sọ pé wọ́n yìí kírun àfà wa ní ọya ẹdúró lẹ́yìn mi báyìí wọ́n kàn ń tọ̀hún kàn rí rẹ̀ ní Mákà ni ó wá rí pé wọ́n ti tó sáfù wọ́n retí àfà àgbà ọ̀rọ̀ yìí jìnà sí làákàyè wọ́n retí àfà àgbà sẹ́ńjọ́ tà Ànábì sallallahu alaihi wasallam ń bẹ ní Madina Ànábì sallallahu alaihi wasallam lọ lè kírun ní Mákà wàlí kan wá ń bẹ tó máa jọ Ànábì sallallahu alaihi wasallam lọ lábẹ́ ẹ̀sìn sí àwọn fẹ́ ya wàlí ìjọ àwọn Abubakar àwọn Umaru lọ ni
but ó sì rí tẹ̀mí mú fún wọn ni wípé ṣe bá àfa àgbà ò ṣe nǹkaru sọ̀láàt ṣé wọn ò ṣe nǹkaru sọ̀láàt torí pé béèyàn bá tarẹ̀ lókù súfì ni àfa àgbà Sheikh Tajul Adabi pẹ̀lú tàn wọn. bí Mudirul Markaz ṣe wá sọ pé àwọn èèyàn sọ pé wọn è kírun Mudirul Markaz àwọn kọ́lá àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ máa sọ náà wọn àsọsọkúsọ but ìwọlé ọ̀rọ̀ wọn pé àfa àtájù ẹ̀kejì ni ò jẹ́ kọ́ mọ kí wọ́n pọ̀ bó bá ti rí bẹ́ẹ̀ tẹ̀yìn bá ti gbọ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ abùkù ni. but kíni kan wà lẹ́jẹ̀ Yorùbá eléyìí ò lè jẹ́ kí awọ dáwọ́ dúró ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n fẹ́ ẹ̀sìn kọ́ ni wọ́n fẹ́ sìn wọ́n fẹ́ kí kálukú síjú ọ̀dọ̀ àwọn páwọn lọ̀gá kálukú fẹ́ pa ìtàn tára yóò fi rí pé àwọn lọ́lọ́run fẹ́ràn jù kálukú fẹ́ pa ìtàn tára yóò fi rí pé àwọn lọ́lọ́run gbà fún jù. wala talbisul haqqa bil batil. bẹ́ẹ̀ sì ni òdodo ò ṣe dàpọ̀ márọ́ èèyàn gbọ́dọ̀ yá lọ́tọ̀ọ̀tọ̀. ẹ̀kejì àwọn ọ̀rọ̀ Yorùbá ní fọ̀rọ̀ síkùn bí àgbà Mudirul Markaz ti wà nípò tó ọ̀rọ̀ yín ní kímọ̀ láwùjọ ọ̀rọ̀ yín ní kímọ̀ bọ́rọ̀ tafsiri tẹ́ ń ṣe èmi ewu ipe tafsiri bá ti lo wọ bíi 2 hours 3 1 àwọn akínníkan táìmù táwọn máa ń ṣe bóyá kọ́dà pé wà náà máa ń bẹ̀rẹ̀ lọ́sàn táìmù yẹn ni zuri ń bíbáyìí báwo ni mo ti fẹ́ jòkó ti ẹ̀kejì mo ti jòkó mo rí pé kì í ṣe mọ́síá lọ́rọ̀ ẹ̀sìn tó lọ sẹ́pọ́nná wípé ní sẹ́mọ̀ ní last 2 years ago or 3 years ago ọ̀rọ̀ tán Yorùbá ní kò ṣe tán nínú àwẹ̀ àwọn ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà náà ni wọ́n ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ nínú but wọ́n wò pé ẹ má jà sọ̀rọ̀ yìí tẹ́ni tí ò tó yín lọ bá sọ̀rọ̀ yẹn kò ní dínà tó but nítorí pé kí mọ̀ yín láwùjọ lọ́fi jásí pé tírú yín bá dúró lórí ntáwa náà gbọ́yé tájọ gbọ́yé ntaari násù fún ọ̀rẹ́ eléyìí o mọ́síálẹ̀ eléyìí o bó ti lọ ni èèyàn tí ó gbà látọwọ́ yín wọn kọjá sísọ lójó dàgbà pé ìgbà tí yín wá fẹ́ sọ̀rọ̀ àfa àgbà sí Tajul Adabi pé ní òjẹ́ kọ́mọ kí wọ́n pọ̀ mọ́ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ abùkù lọ́rọ̀ yìí náà ìtàn yìí sì ni ẹ̀yin náà gbọ́ ni èyí tó súnmọ́ ni pé bá sí Tajul Adabi láyé náà tẹ́ bá sì bá wọn ó máa ní bẹ́ẹ̀ sì mọ̀ kálukú fẹ́ dìfẹ́ǹdì ilé kéwú wọn tẹ́ bá dánú mi tó bá jáde nínú fídíò ẹni tí mo wò afá àpáná sọ̀rọ̀ burúkú nítorí pé fẹ́ dìfẹ́ǹdì àfàgbà ẹ̀ẹ̀ka dákọ̀ Mudiru ní ẹ̀ẹ̀ka dákọ̀ wọn ni ọ̀rọ̀ tẹ́sọ́ ti pọ̀ ọ̀rọ̀ burúkú lẹ́ ń sọ ok ṣé Mudiru parọ́ ni but nítorí ẹ̀ka kan sọ ni pé Mudiru náà ẹ̀sẹ̀ tí Mudiru náà padà wá sẹ̀ wá ni pé wọ́n láwọn èèyàn wọ́n ní wọ́n kírun wọ́n wá ní àmọ́ Mọ́kà ni wọ́n ti ń kírun Tajaliya àti pé àwọn àti Shehu Jamiu wọ́n wá ní Mudiru wá ní ẹnìkankan ò sì lè dà wọ́n yàn pé kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ o ẹ ṣàánú wa ẹ̀yin náà mọ̀ pé kò rí bẹ́ẹ̀ but nítorí ẹ̀yin náà ń fẹ́ náà ni pé ẹ fẹ́ kẹ́ balance because táyìn náà bá ṣe nǹkaru ẹ̀ wáyé táyìn ọlọ́lọ́mọ lè kírun ní Mọ́kà ṣé Ọlọ́run ọgbà fẹ́yìn débẹ̀ ìtàn burúkú nìkan yìí kódà àwọn tí wọ́n jáde táwọn náà padà sọ pé àfa àgbà ń kírun sẹ́rí èyí tí Alhaji àgbà padà sọ pé wọ́n kírun sẹ́rí kéèyàn orí yẹn pé ó kírun lẹ́ẹ̀kan lẹ́ẹ̀mejì ó yàtọ̀ sí pé wọ́n ń kírun kódà bí tàti mọ́sálásí wọn ní ibi tàti ń lídìí irun ní nígbà táwọn àfa àgbà wà láyé àti ní ìtọ́súnmọ́ bí 40 ọdún sákòókò yìí gbogbo àwọn tó bá jẹ́ onísúfí ìtẹ́fì mọ̀ wọ́n pé àwọn ti gbókùn nígbà náà táàmù pé ṣàìtàn ní darí wọn pé àwọn eléyìí ti gbókùn ó ní pé wọ́n yìí kírun mo ti lọ mọ́lídìí àwọn onísúfí kan rí tó jẹ́ pé ìgbà tó táìmù tá kásùbà wọ́n ní kálukú yẹn máa lọ lé kálukú sì lọ lé bẹ́ẹ̀ wọn ò kírun àṣẹ kankan
kálukú wá sí gbangba náà yìí pé ha àwọn wàlí Ọlọ́run bígbà táwọn àwọn làwà lẹ́nu iṣẹ́ àwọn ti kọjá. But bá àfa àgbà náà ìgbà táwọn wá fẹ́ dìfẹ́ǹdì nídìí kẹ́ ẹ dìfẹ́ǹdì àfa àgbà kódà tí n bá fẹ́ tẹ̀ bàtí fídíò àfa àgbà náà tí ò ju bí 10 minutes yẹn lọ. Àwọn ọ̀rọ̀ mi tó jáde ń bẹ̀ gan ọ̀rọ̀ kúfùrù gan bẹ́ẹ̀ ń bẹ̀. Àfa àgbà ní àlùbáríkà débi pé àlùbáríkà àfa àgbà pọ̀ débi pé àfa àgbà ń fún àlùbáríkà báyìí ni. Àlùbáríkà náà lẹ́kàn sọ wọ́n kàn ń fún ọ báyìí ni. Wọ́n fáwọn èèyàn ló kọ Tajudeen kò túmọ̀ sí pé àlùbáríkà wá pọ̀ débi pé wọ́n ń fún ọ báyìí ni. Ìṣòro tẹ̀dẹ̀ máa ní ni wípé kálukú ọ̀fẹ́ sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí ìtàn tọ́lọ́mbà sì mú wá tọ́lọ́mbà fìdí ẹ̀ múlẹ̀ ntọ́lọ́mbà sọ nìtàn tí ò ṣe é jà yàn ó nìtàn òdodo ntàn náà sàlàsàlà ń bá sọ ó nìtàn òdodo gbogbo tó kù àwáwí wọ́n ní wọ́n pé mo gbọ́ báyìí bó rí bẹ́ẹ̀ bí ò rí bẹ́ẹ̀ èmi yín ò sí ń bẹ̀. Èyí tó wá dójúlówó ọ̀ràn wá lè dìfẹ́ǹdì yẹn pé wọ́n ní wọn èé kírun. Ìtàn burúkú lélẹ̀ yàwá náà gbọ́ bẹ́ẹ̀ lóòótọ́ àmọ́ Súfì ni wọ́n ni. Èyí tí ó wá le jù lónìí ni wípé ọ̀pọ̀lọpọ̀ náà tún fẹ́ jáde lénìí tábàrí pàwọn kan fẹ́ dó lórí súnà tó wà níbàámu jùlọ wọ́n tún fẹ́ máa kí àwọn bàbá yìí náà mọ́nu súnà pẹ̀lú ìtàn yìí. Wọ́n ọ̀pọ̀lọpọ̀ jáde kì í ṣe pé sì ni wọ́n wá defend ilé kéwù wọn gẹ́gẹ́ ni wọ́n fẹ́ defend. Ìṣòro tí Yorùbá ní nìyẹn torí wọ́n gbà pé ilé kéwù yẹn ti ní kímọ̀ àwọn yẹn ti mọ̀ wọ́n ló kọ táwọn bá ti ń defend ilé kéwù yẹn bẹ́ẹ̀ làwọn mọ̀ gé ní followers sí because wèrè pọ̀ lẹ́yìn àwọn oníkankan ṣe pẹ̀lú ẹ̀sìn lóbi jọjá sí pé kódà kẹ́ ẹ máa ṣe nǹkan tó burú kẹ́ ẹ máa ṣe nǹkan àrò àwọn nǹkan tó jẹ́ pé iná mọ̀ pé eléyìí bó ti lọ nú ẹ̀sìn ni wọn ò ní jáde kí wọ́n ṣe dìfáwẹ̀ bọ̀ tẹ́ ẹ bá ti lè mẹ́nu balẹ̀ kéwù wọn wọ́n sì lọ mẹ́sìn wọn ni àwọn kíni ṣe àwọn náà kọ́ wa ẹ̀sìn náà ló ní àdìfẹ́ǹdì wọn wọ́n sì táwọn náà fi rí dídòkó ẹ̀ fi mọ̀ pé kì í ṣe pé súnà kì í ṣe ìsìlámù ni wọ́n fẹ́ dìfẹ́ǹd. Ilé kéwù yẹn lọ jẹ wọn lógún sáwọn mí náà nílé kéwù ni sáwọn nìkan là ń bẹ láyé ni sáwọn nìkan ni mùsùlùmí ni sáwọn nìkan là láwọn àgbàlagbà tá ti lọ ni. kálukọ́ sàfẹ́ mọ balance kálukọ́ fẹ́ fẹ́ràn ìyẹn kábàfẹ́ lómi ní 10 minutes pé kó fi ṣe wá sí yọkọ̀kọ́ kan bàbá kíní kan bàbá lè kíní nídìí ẹ̀ àwọn ti lọ but wọ́n fẹ́ sásá bẹ́ẹ̀ tọ́lọ́lọ́ ní wakazalika ma arsalna min qablika fi qaryatin min nadhirin illa qala mutrafuha inna wajadna aba'ana ala ummatin wa inna ala atharihim muqtadun. ọ̀pọ̀lọpọ̀ kọ́dà lómi máa ń sọ wípé súnà wọlé gbédé lónìí táwọn bàbá yìí ò ti ṣe kọjá pẹ̀lú tàn Sheikh Tajudeen Adabi yẹn sáàlù súnà wà ní wọn àbí Súfì wọn kì í sáàlù súnà. torí pé táìmù táwọn ń ṣe yìí tí wọ́n láwọn lè kírun Mákà yìí táìmù yẹn làwọn Ibn Taymiyyah àti kọjá lọ wáyé táwọn Ibn Taymiyyah fi jẹ́ mujtahid fi din táwọn fi kọ tíra mọ́síálà ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ à ń kọ tíra orin ìyẹn yàtọ̀ à ń kọ mọ́síálà ọ̀rọ̀ ẹ̀sìn. ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tẹ́ ń dìfẹ́ǹdì lẹ́ni tẹ́ ń dìfẹ́ǹdì tọ́pọ̀lọpọ̀ kan gọ sábẹ̀ nílẹ̀ Yorùbá àwọn Haúsá náà láwọn tí wọ́n ti lọ àwọn náà láwọn àjìdáàd àwọn òtẹ bá ti ká máa dìfẹ́ǹdì àwọn bàbá wọn ilé kéwú àgbà ilé kéwú tó kọ́kọ́ dá nìsọ̀mí yálẹ̀ ilé kéwú tó kọ́kọ́ dá sàkófí yálẹ̀ àwọn náà kọ́kọ́ ṣe kíní kan gbogbo àwọn dáadáa wọ̀nyí torí pé ibi tẹ́ ń lọ ọ̀tọ̀ kálukú fẹ́ máa kílẹ̀mù pé aláwa olórí yín la jẹ́ amákéwú dùn yín lọ ṣebí tẹ ẹ bá máa kéwú láyé máa kẹlọ lè ké sẹ́mọ̀ ṣebí káfí sẹ́yìn dímọ̀ fún ìsìlámù ni ẹ kọ́ wa lẹ́sìn ẹ̀sìn ni ẹ fi kọ́ wa ẹ kà gọ́ síbẹ̀ ẹ máa ròyìn àwọn bàbá wọn ti fún mi tọ́pìkì rí tí wọ́n pè mí wọn àsìwọ́n lèmi kí wọ́n sọ tàfàgbà ìtàfàgbà wájà tí fi gbàlejò náà ni wọ́n kì í má má tàfàgbà sọ́nà àwọn abimílẹ̀ rẹ̀ pé mi ò mọ́ àfa àpá alápadà wá sọ pé tọ́ bá sọ tàfàgbà dáadáa tọ́ bá fi bẹ lọ́hùn gan Ọlọ́run ṣe nǹkan náà kíkọ́ tó kù láyé. ọ̀rọ̀ burúkú ni tábà wá sọ dáadáa ṣebí nínú kí wọ́n sọ dáadáa náà ni kí wọ́n sọ pé àwọn èèyàn sọ pé àfa àgbà yìí kírun nígbà tí wọ́n wà láyé àfa àgbà wa ní Mákà làwọn ti ń kírun sétàn rí nu
tí ẹ bá wá sọ rúùtà yìí Ọlọ́run sì gbàdúrà rẹ̀ nítorí pé èèyàn sọ pé lágbájá ìkírun bí ẹ bá sì fẹ́ sọ dáadáa tí ẹ bá ní jàǹbá àmánà ìlímíyà òun ni pé nínú ìtàn àfàgbà ni pé àfàgbà ìkírun ẹ̀sìn ni ẹ kọ́ wọn náà ẹ kọ́ àwọn èèyàn lẹ́sìn kálukú yín ilẹ̀ Yorùbá àwọn èèyàn tí wọ́n dárí kọ́ ọ lẹ̀ every Friday kì í ṣe mọ́sí ọlọ́run ẹ̀sìn ni wọ́n rán ìfẹ́ lè kéwù ni wọ́n ń gbèsè mi àwọn èèyàn bí ẹ̀yin èèyàn bàbá ni ẹjọ́ anábì ni ẹjọ́ èyí táwọn bàbá yìí wọn kì í ṣe màásùm èyí tó bá fi ṣe déédéé súnà ká mú èyí tó bá fi yapa sí súnà ẹ̀yin ẹsẹ̀ jù yìí lọ wá ìtọ́jà sí pé gbogbo àwọn tó bá jẹun wà sí ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní dànù gbà sí wọ́n máa gbógun ti kíṣòkò tó lókè ìbẹ̀lẹ̀ kéwùlẹ̀ Yorùbá lẹ́ni tọ́mọ wọn bá ti bẹ̀rẹ̀ sí practice súnà wọ́n ṣe ń búlálà kọjá sí sọ pé ìwà fẹ́ sórí ire kù wá aláwọ̀ àjọsọ orí ibú ni lọ́fàánú gbọ̀n ẹ̀ sì ń kílèmù pé àwọn bàbá tí wọ́n ti lọ wakazalika ma arisalina min kabulika fi qaryatin min nadhirin illa qala mutrafuha Ọlọ́run láwọn tí wọ́n ti wáyé kánú mẹ́sàn-án sálàmù tó dé illa qala mutrafuha àyàfi káwọn olówó àwọn ọlọ́lá àwọn tó nira fún láti gbòdodo kí wọ́n já òdodo yẹn níyàn kí wọ́n sọ pé inna wajadina aba'ana ala ummatin àwọn ò ní ló ń tẹ́ mọ́ wá ìyá bàbá wa ti wà lójú ọ̀nà kan kẹ́yìn ó tó gbélé yìí dé wa inna ala azarihim muqtadun ní tí wọ́n sì gbé wá tó wa ò lá máa lò ló fi dájú pé tẹ́lẹ̀ mi bá lọ nínú yín ẹ mọ̀ rí pé yóò sá jáde yóò máa defend àwọn bàbá yẹn to the core ẹlòmíì náà máa parability yóò sá fẹ́ kí àwọn bàbá yẹn pé àló ní súnà ni wọ́n súnà báwo wọ́n ṣe nínú súnà àkídà sùfíà lọ́pọ̀lọpọ̀ wọn lò tẹ́yìn ò sì ní kú pẹ̀lú àkídà sùfíà bọ́lọ̀ ń bá wù ó ṣe fún lókù but ààrí ẹ̀rí nínú tí wọ́n kọ kalẹ̀ tó gbéyàn jáde kó nú ẹ̀sìn pé iná làfà yín kọ yìí ṣe ń tàfà gbà sọ yìí sọ dáa wọn sọ bẹ́ẹ̀ wọ́n ní wọn èé kírun àfàgbà wa ní Mákà ní ti ń kírun wọn ò ṣe ìkárò pé àwa ti kọjá àrùn kíkì wọn à ṣe ìkárò ẹ̀ àárín àwọn àtọ́lọ́n ló wá kù sí bí táríkì kù sálá ni wọ́n lọ́fà tó fi kíngbà náà ní o àmọ́ ìtàn ògbé wá wípé torí pé tọ́wọ́ ẹ̀ pé wọ́n ń kírun ni wọ́n ń kí wákàtí mara àwọn ti kọjá káwọn èèyàn máa kí ṣubú àwà pé wọ́n ń kírun wọn èkì but àfà àbúlálà ò lè dariwo torí pé àfà àbúlálà àwọn ò sí lágbègbè àfẹ́ẹ̀sìn but àfà àgbà máa dariwo téèyàn bá sọ̀tàn wọn bẹ́ẹ̀ torí pé àfà ni wọ́n tí wọ́n lọ máa kéwú tó dìbò tó kọjá téèyàn lè kàtá tí ẹ bá bọ́rọ̀ débẹ̀ lónìí pé àwọn àfáà àgbà á gbọ́ pé wọ́n ní wọn èkírun àmọ́ wọ́n láwọn ń kírun ní Mákà torí pé ìròrí Súfì ni tó jọjá sí pé téèyàn bá gba ìmọ̀ lára wọn àwọn yìí téèyàn ò ní bá wọn lọ pẹ̀lú ìròrí pọ̀ ìṣòro tá a wá níní kálukú fẹ́ dé ilé kéwu wọn ò dẹ̀ fẹ́ fi mistake táwọn àfáà àwọn kọ̀ọ̀kan náà ń ṣe wọn fẹ́ fi rinlẹ̀ wọ́n fẹ́ defend ilé kéwu wọn to the core. ṣé fọ́ọ̀sì mi yìí sì ń jáde báyìí sá ó súnmọ́ kọ́ máa jáde ó súnmọ́ kọ́ máa jáde nuhibbu shaykhana wala haqqu kí ló fẹ́ jáde ok tọ́jú kú mọ́ má disturb mi o afẹ́ra àwọn àfáà wa wala haqqu ahabbu ilayna minhu but a nífẹ̀ẹ́ òdodo jù wọn lọ ọ̀rọ̀ àfáà Ibn al-Qayyim al-Jawzi lòun náà sọ bẹ́ẹ̀ fún àfáà rẹ̀ àgbà Ibn Taymiyyah but ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá nítorí pé bóyá mùdírù mọ́ríkà sí wọ́n fi ẹnu pé àfáà tájù èyí wàá túmọ̀ sí pé bóyá yìí tó jẹ́ ìtàn tí kálukú náà mọ̀ òun kọ́ ló tẹnu mùdírù mọ́ríkàsì jáde látara pé mùdírù mọ́ríkàsì wá fẹ́ balance àwọn náà tó wá ní wọ́n sì ní wọ́n ń kírun ní Mákà yẹn ẹnìkan ò lè jà wọ́n yàn bó ti rí náà nìyẹn bẹ́ẹ̀ kọ́ ìjà tẹ́ ẹ fi sọ pé tẹ́yìn náà fi fẹ́ balance torí bẹ́ẹ̀ ìròrí Súfì ni tẹ́yìn bá sì mọ̀ pé àfa àgbà wà right why tẹ́yìn náà mọ kírun bẹ́ẹ̀ ní Mákà but ẹ fẹ́ kọ́ dariwo ẹ kẹ́ panapiti ẹ̀ káwọn tó bá gbọ́ ọkàn rẹ̀ pé wọ́n àbú àfa àgbà wọ́n pọ́n wọn lé ni èébú sì ti kọ́kọ́ ṣáájú
ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn náà wá jáde táwọn defend Mudiru nítẹ̀yìn náà jẹ́ gbà yóò bá ní finá jó rẹ̀ wò kọ́ tó fi jẹ́ lómìnà pé agbóhùn táwọn àfa wa sọ nípa àfa àgbà wọn sọ táwọn àmọ́ bí wọ́n ti sọ pé àfa àtájù nìkan làwa náà rí pé ẹ má bínú ẹ̀yin àrí pé wọ́n ṣe mistake ńbẹ̀ yẹn ni àbí ọ̀yin ni ò jẹ́ kọ́ ọmọ kí wọ́n pọ̀ but kálukú wá jáde ẹlòmíì tó náà fẹ́ fèsì fídíò yẹn méjì náà mo wò fídíò àfa àpá náà àti fídíò bàbá oníwà yẹn bàbá aláyé Ọlọ́run jáde kí a mọ̀ dá fún wọn ibi táwọn náà ibi tí wọ́n ti sọ tán àfa àgbà Sheikh Tajul Adabi tó sì jásí pé báwọn náà ṣe sọ yìí kò lọ lójú pọnà ẹ̀sìn but ẹni tí wọn bá ẹni tó wọn bá sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn náà sì ń defend wọn náà lórí súnfì lẹ́lòmínà fi ń defend wọn lọ́fà lẹ́lòmínà súnà ni kálí súnà lẹ́ fi jọ súnà lẹ́ fi defend wọn ẹ̀yin náà mọ̀ ní pé ibi tó dáa náà lẹ́yìn náà padà mọ̀ pé ókè ní tí Mudiru sọ ni pé wọ́n ní wọn èé kírun àmọ́ wọ́n ń kírun ní Maka kò sì ṣe é jà yẹn ó ṣe é jà yẹn torí pé ọ̀rọ̀ tí ò lọ ni ọ̀rọ̀ tí ò lọ rárá ni tó sì já sí pé bí tàn ṣe gbé wá nìyẹn ẹni tí èyí bá sọmọdé jọjọ tó sì fẹ́ ṣàbòsí ọgbọ́dọ̀ gbà yí pé nínú tàfà àgbà ni pé àfà àgbà yìí kírun kódà láwọn àgbà kan sẹ́yìn tí ẹ bá ń sọ pé nínú bọ́lá ti pa àfà àgbà lé wọn yìí kírun àwọn èèyàn tó máa ń sunkún lórúkọ wọn pé àwọn èèyàn máa ti lọ o tẹ́lẹ̀ yóò sì lọ bẹ́ẹ̀ torí pé nínú ìtàn Sheikh Jamiu Bulala tí wọ́n fi ròyìn àwọn náà pé wọn kì í wọn yìí kírun báwo ni wọ́n ṣe fẹ́ jẹ́ wàlí Ọlọ́run but in rí bí táwọn náà ti ṣe nǹkan sọ láti pé àwọn náà sọ pé èèyàn èsì kò sí lára ẹ̀sìn lójú dàgbà pé ìgbà tí wọ́n ti kọ́ra náà ọ̀rọ̀ àfa àgbà àti ọ̀rọ̀ Sheikh Jamiu Bulala papọ̀ tàfà àgbà ló máa dariwo tí Sheikh Jamiu ò lè dariwo torí pé kímọ̀ yẹn yàtọ̀ síra wọn kímọ̀ yẹn tóbi jura wọn lọ. àwa Yorùbá ká tó lè nísinmi lórí ariwo lórí ọ̀rọ̀ ẹ̀sìn ó dìgbà tó bá jásí pé gbogbo kéwú tó lọ́pọ̀lọpọ̀ lọ ké ẹni tó lọ Misra lọ kéwú ni o ẹni tó lọ Jamia Madina ni o Jamia Riyadh lọ́lọ́ ni o Maka Umul Qura lọ ti kéwú ni o gbogbo bí tó bá ti lọ lè ké àyàfi tó bá jásí pé ní tó ọ̀fẹ́ ṣe náà ni pé ẹ̀sìn ló fẹ́ fi defend ọ̀fẹ́ káwọn èèyàn gbẹ́sìn yìí kéjẹ́ pé tájẹ́ẹ̀tì rẹ ilé kéwú yín ló fẹ́ fi defend. ìṣòro táwa Yorùbá ní nìyẹn gbogbo kéwú tí yẹn bá ké láyé ilé kéwú wọn because ó ti mọ̀ pé ilé kéwú yẹn ti wà lókè tó ń bá ti ń defend ilé kéwú yẹn bẹ́ẹ̀ làwọn èèyàn máa rí pé ẹ̀sìn ò tẹ́ gbàgbé ìpìlẹ̀ kọ́lá bí ẹ bá jẹun súnà tó bá fẹ́ máa dọwọ́ rú yọ àwọn bàbá yìí náà ni wọ́n máa parabolate láàrin wọn pé bàbá tèmi alùsúnà bàbá tó kú pẹ̀lú ìjòkó sáwí wọ́n lè má jẹ lẹ́bọ àmọ́ onísúfí ni wọ́n but wọ́n fẹ́ máa rà wọ́n bọnu súnà wọ́n fẹ́ máa gbogbo bàbá tí wọ́n ti lọ yìí wọ́n fẹ́ máa kì wọ́n bọnu súnà náà máa dariwo torí ẹ fẹ́ káwọn èèyàn gbà wọn pé wájú ni wọ́n sì wà dọ́là wájú àwọn ta ni wájú àwọn mélòó. àwọn tó bá jẹ́ mọ́ dàrú ní orúkọ súnà àwọn náà fẹ́ máa kílèmù pé àwọn bàbá yẹn because the more bàbá ṣe ń ra àwọn bàbá yẹn rán bọ́nu súnà ni wọ́n máa gain attention àwọn oníbídí àyẹn pé àmọ́ pé àwọn yòókù yìí sì wọ́n sọ pé àwọn bàbá yẹn wọ́n pè wọ́n káfìrí èmi ò pé wọ́n káfìrí o ní bàbá tí ń ṣàdúrà fún mi pé kọ́lọ́n ṣe mí láfa súnà kéèyàn wá ṣàdúrà fún yẹn pé kọ́lọ́n ṣe yẹn láfa súnà ìyẹn ti wá sọ nìyẹn doni súnà lẹ́ni tó jẹ́ pé ìròrí súfì ni wọ́n bá kú àwọn kan ti ń dariwo lẹ́nìyẹn wọn ò fẹ́ pípé súnà yẹn sẹ́kọ́nà wọ́n fẹ́ máa tẹsẹ̀ bọ́ra wọn wọ́n fẹ́ káwọn yóò pé àwọn lórí súnà wọn à sì fẹ́ bà pìlẹ̀ jẹ́ wọ́n fẹ́ káwọn àgbàlagbà mọ́ ara wọn pé àwọn ará yìí bọ́ súnà ń túláàsì ìyẹn ló bí tí ẹ bá ti lè sọ̀rọ̀ àwọn bàbá kan tẹ̀ kan sọ bá kan àwọn yẹn á jáde tì yín torí pé kì í ṣẹ̀sìn lọ́jọ́ wọn lógún gbàtà fà apá anamúra sí nílùú tẹ́lẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ títí máa ń kọjá ṣe é faraya torí pé kọ̀ọ̀kan yín nígbà tí wọn ò tí ì mẹ́nu bàfá àgbà tó jẹ́ pé iye àfàgbà yìí lọ́pọ̀lọpọ̀ fi ń jẹun kẹ́yìn ó mú ẹsẹ̀ orin kan bí méjì kéèyàn máa kọrin àrò ayé mà ti kọjá bẹ́ẹ̀ eléyìí ni wọ́n sẹ̀yẹ̀ sọ àìmáyà nǹkan tó wà zábì tí wọ́n ti sẹ́yìn káàrù ẹ̀ tákàn dálẹ̀ kọjá ara ọ̀tá yín kẹ jáde
ọ̀pọ̀lọpọ̀ alikọ̀ ìlímíyà alikọ̀ táwọn èèyàn bá gbé kalẹ̀ ìrọ̀lẹ́ Friday ni àárọ̀ Sunday ni kì í ṣẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ ni wọ́n fẹ́ kọ́ àwọn èèyàn ìfẹ́ lé kéwù wọn ni wọ́n fẹ́ dà sáwọn èèyàn nú ẹ̀mí. tẹ́ bá pe àwọn ẹni tó bá fún wá sí ẹni tí ó sọ rírì àwọn àgbàlagbà ìpìlẹ̀ wọn ò ní padà ta tó dóńsùn náà pé wá ti dánilẹ́kọ̀ọ́ fún wa kí tọ̀hún wá pè wọ́n pé adúpẹ́ bí tẹ́ ẹ bá ṣẹ́dé but n tó kù ní bí táwọn bá pé but ẹni tí ó lè wá tí ó lè máa ní ẹni Ọlọ́run tí ó sá máa parapulate tí òní wọn ò rí gẹ́gẹ́ bí wọ́n kàn fáwọn èèyàn nájú. àwọn Haúsá náà láwọn tí wọ́n ti lọ wọ́n kọ tírà lórúkọ ọ̀tá wọn kọ́dà wọ́n kọ tírà títí wọ́n kọ tírà ẹni tó kọ́kọ́ lọ Mẹ́kà ní gbogbo ilẹ̀ Haúsá wọ́n sì fìdí ẹ̀ múlẹ̀ pé ọba Mẹ̀dúgùrí lẹni tó kọ́kọ́ lọ Mẹ́kà. àwọn kan tí wọ́n jọ ń súnà wọ́n kọ tírà wọ́n fi lè ṣàlàyé ṣé Usman Dan Fodio pé lè pe lóní súnà torí pé àkídà Zaira ló lò. wọ́n sì ṣàlàyé gbogbo ìpèpè rẹ̀ gbogbo ẹnìkan kan jáde tí wọ́n kí wọ́n máa lálà sí ara wọn because wọ́n ti mọ̀ pé àwọn ti bá tiwọn lọ nítọ́jú àwọn lógún ẹni tó bá fẹ́ jẹ́ Tìjàní àánú wọn Tìjàní àyẹ̀ni wọn máa dìfẹ́ǹdì lọ. àwọn ìsábà dìfẹ́ǹdì àwọn àjídáàdùn wọn àwọn bàbá àwọn kìnnìkan ti lọ ẹlòmíì fẹ́ lè báyà ẹlòmíì jẹ́ nítorí pé wọ́n sọ ọ̀tàn bàbá wọn because tí wọ́n fi ń jẹ nìyẹn. lẹ́fìrẹ́ lòmíì láwùjọ àwa Yorùbá tí bá ń kílèmù pé ìpìlẹ̀ àwọn Fúlàní ni tẹ́ bá tan láwùjọ rẹ̀ mọ̀ pé rọ́ nípa àwọn ìṣe Fúlàní Yorùbá ni wọ́n torí pé wọn ò ní jọ Fúlàní àgbáyé tó ń kílèmù pé Fúlàní làwọn yẹn. ẹlòmíì ọmọ ní Bọ̀rọ̀nú láti ń kó bọ̀ Bọ̀rọ̀nú ni wá Kanúrì ni wá ìran Kanúrì ni wá irọ́ ní pa wọ́n dìgbèrú ẹni bọ́yá wọ́n kà fi obìnrin kalágbólé yẹn níjọ́ wọn àná tó ń jẹ́ Kanúrì wọ́n wá fìfẹ́ kọlà torí because ẹ mọ̀ rí pé ìṣesí wọn ọ̀dọ́ ṣe sí ibi tí wọ́n ń kílèmù yìí ẹ fi mọ̀ pé Yorùbá lọ́pọ̀lọpọ̀ in tó ṣe déédéé Yorùbá ìran Yorùbá ni pé wọ́n máa fẹ́ dìfẹ́ǹdì ìran wọn gẹ́gẹ́ bí ìran lágbáwá nípìlẹ̀ wọ́n máa dìfẹ́ǹdì àwọn bàbá wọn àwọn àjídáàdù náà wàjáde náà bá àná àlá ummati wà iná àlá azari muqtadu kì í ṣẹ̀sìn Islam ni wọ́n fẹ́ jà fún. ló fẹ́ jẹ́ jásí pé ẹlòmíì náà tó náà bá ti fẹ́ sọ̀rọ̀ àwọn bàbá yìí ní ọ̀kọ̀ọ̀kọ́ ẹ̀wù táwọn bàbá ń bá bọ̀ kẹ́nìkan wá dé lójijì kó ní tí wọ́n ṣe kì í sáré ẹ̀sìn kọ́mọ láwọn bàbá yìí kó pé wọ́n káfìrí kó lé ń bídíà ní wọn. ṣé èyí tó bá kú sílé olókùú só ní bídíà kọ́ la pè ní. èyí tó náà bá ṣe mọ́lídì kú oníbídíà náà la máa pè é. wọ́n fẹ́ kẹ́ gbà kó ní súnà ni wọ́n ẹlòmíì náà sì gbọ́dọ̀ pé tẹ́ ẹ bá fi lè fẹ́nu àbùkù kan wọ́n rí pípọ̀ ọdún who are you? because ibẹ̀ ló náà gọ sí ibẹ̀ ló náà ti ń jẹun orúkọ àwọn bàbá ìlú náà ń lò kì í ṣẹ̀sìn ni wọ́n fẹ́ defend. àwọn bàbá wọn yìí Ọlọ́run mọ́sá bá wa foríjì wọn Ọlọ́run bá wa kẹ́ wọn Ọlọ́run bá wa fi wọ́n sínú kẹ́ ọlọ́àjọ kan sọ̀rọ̀ wọn di Ọlọ́run láwọn tí ó clear sí wa pé wọ́n tán lórí dáadáa gbogbo bí tí àwọn náà bá kù sí táwọn náà bá kù sí Ọlọ́run jájọ tán lórí dáadáa but lópin ìgbà tí ẹ bá sì jẹ́ pé n tó wà lẹ́mìí ọ̀pọ̀lọpọ̀ náà ní láti lè gbé fàánù yẹn sí high ló wà yẹn lópin ìgbà tó bá já sí pé kì í sí ẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ náà fẹ́ defend. kí lè lè yín wí you want to come online àbí kí ló jẹun gbọ́n tí. You want to come online, come and do what? Kí ló dé tí o gbé kíni wọ? Ìmọ̀ fẹ́ kí n máa ka kọ́mẹ́ǹtì kí n fi dájú gbà mí. Kò gbé wá sá. Ṣé mo sì wà lóhùn láyìn báyìí sá? Kò gbé wá. Fúgàmù mímì tí mo ti ṣe tẹ́lẹ̀ ló ń gbé wá. Kò gbé ilé wa. Ọmọ kí wà fún àgbà ọ̀nà wa yóò kàn wà nínú tàn mo ń pẹ́sì láti lè wo tọ kò gbé wá omi mọ kí ló ṣẹlẹ̀ kí ló dé láti lè ó wà nínú tàn tí ò ṣe sọ mọ́ tó jẹ́ pé àfi kéèyàn ó àwọn ìgbà kan táwa wà ń kéèké jù báyìí lọ ní tí wọ́n gbìn sí wa nú ẹ̀mí ni pé
Yẹ̀wúdí Nàsárà ẹ má jọ ṣe àwọn lè su tá ṣáájú ẹ̀dá ròyìn àbámọ̀ ń bọ̀ fẹ́ ní báwọ̀ ọjọ́. Wọ́n tún ní kéwú ló yẹ wá kájọ mí àké òun lò wo kọ́dà mi ò rí o ní o tí bá ti fẹ́ wọlé síbẹ̀ báyìí ó dẹ̀ ń padà sí prógámù mi. Nígbà yẹn wọ́n jẹ́ oyé wa pé àwọn tá bá ti wọ bóyá primary school bóyá àparí primary school la wọlé kéwú ọ̀rọ̀ 80 ní o kìí sọ̀rọ̀ 90 kìíní kan o tọ̀ etí wọ́n fi jí wa ń gbà náà ni pé gbogbo ẹni tó bá ti kàwé o iná ni ó wọ̀ ìta gbóyé ni ẹ̀yìn tó sáàdì létí wa nìyẹn pé tá a bá ti rúgbó àwọn ẹgbẹ́ wa tí ń lọ sùkúl báyìí máa rí wọn báyìí pé ẹ̀ sì sórí burúkú báyìí ó wà nínú tàn tó jẹ́ pé náà bàbá tí wọ́n ti lọ nínú àwọn bàbá tọ́lọ́run wá tètè tọ́lọ́run kún lówó àti wájú àtẹ̀yìn táwọn rí pé bí táyé ń lọ yìí tíwèé ọba kún ẹ̀yìn lèyàn máa wà àwọn wá fìwé kún nígbà náà ó wá bẹ́ẹ̀ náà bàbá àwọn tó jẹ́ pé wọ́n wà lọ lè bá ẹni tó ń fìwé kún pé lágbájá àfa àwa ni a máa fìwé kún wọ́n sì fìwé kún ìpàdé diwájú èmi àtàfà rẹ̀ wájú Ọlọ́run wọ́n jà títí lórí ọ̀rọ̀ pé wọ́n fìwé kún àwọn tí wọ́n wá gbógun tí wọ́n gbà náà tó wá ìtàn fìwé kún nígbà náà àwọn náà ti ń kàwé lónìí. Ok sáà bàbá yẹn níjọ́ náà táwọn rí pé èèyàn gbọ́dọ̀ kàwé rárá yẹn kí ni wọ́n ṣe ṣebí ẹ̀sìn làwọn náà fẹ́ sìn ọ̀rọ̀ tí mo sọ yìí clear ń bẹ náà bàbá yìí mi fẹ́ dákọ ni o ń bẹ náà bàbá yìí tó jẹ́ pé àwọn náà máa lọ lè bá àwọn bàbá táwọn fìwé kún wípé lágbájá àfa àwa ni a máa fìwé kún wọ́n sì fìwé kún ìpàdé mi rẹ̀ díwájú àfa àwa lọ́dọ̀ Ọlọ́run. àwọn tí wọ́n ẹni tà kọ́kọ́ ẹ̀sìn làwọn náà fẹ́ sìn tí wọ́n ní àfa àwa ni a máa fìwé kún wọ́n gbà yí pé bọ́yọ́ lè jẹ́ káwọn dìre kú lójú ọ̀nà ìtawà gbọ́yé jù nígbà yẹn nìyẹn wọ́n sì fi wákà rẹ̀ lé wa lẹ́nu pé kéwú ló yẹ wá kájọ mí àké òun lòwú tábò sí òráyè wọ àbò sí ọ̀wé òyèwé báyé jẹ kéwú ló yẹ wá kájọ mí àké òun lòwú tábò sí òráyè wọ ìyá jẹ tíṣà gbé òkú rọmọ ránṣẹ́ gbogbo àwọn wákà tí ó mú yín hétì wé. ó ní pé tí a bá wá rí ìwọ mọ̀ pé tí mo ń sọ kò ní túmọ̀ sí jòkó tì mí torí tí ẹ bá pé ṣe bá ẹ̀kọ́ ti bá tiẹ̀ lọ ọmọ nǹkan tí mo ń sọ kò ní túmọ̀ sí ọ sẹ́mọ̀ ọ sì jòkó ó ní pé tá a bá fẹ́ dìfẹ́ǹdì àwọn bàbá wọ̀nyí ká dìfẹ́ǹdì wọn pẹ̀lú pé ẹ̀sìn lọ jẹ wá lógún kì í ṣe pàtàkì pé ilé kéwu àyẹn la fẹ́ kọjọ́ ga kọ sẹ́ni tó fẹ́ gbà fúnra wọn ìgbà táwọn tó fẹ́ dìfẹ́ǹdì ilé kéwu kàwọn náà ní amọ̀ tí ń bí ọnú àlùbáríkà wa náà ní ń bí ọnú àwọn náà wà ní jáde pé ókè kílà àwọn náà jáde pé kílà àlùbáríkà tẹ́ fẹ́ sọ pé ẹ ní ọmọ kan nínú àwọn tí ń ṣe dìfá fún mùdírù sọ pé ó ní copy and paste ni because wọ́n ti fẹ́ sọ̀rọ̀ yẹn diranto tọ́wọ́n náà wá ní ókè ṣé tíra ṣé ókè ṣé àdídí ó ju àdídí lọ ní wọ́n ti fẹ́ mọ fẹ́ nu àbùkù káwọn bàbá wọ̀nyí àwọn táwọn gbọ́lá fún nílẹ̀ Yorùbá tó bá jẹ́ pé bí wọ́n ti ń gbọ́lá fún wọn ní gbogbo àgbáyé nìyẹn láwọn bàbá wọn tí wọ́n ti lọ kí ló sọ Ibnu Taymiyyah àdì àfa àgbà gbogbo ayé kì í sílẹ̀ Yorùbá nìkan gbogbo ayé tíra táwọn kọ lórin dọ́dọ̀ everybody kì í wá ṣe tíra mọ́síálà ọ̀rọ̀ ẹ̀sìn. Ibnu Taymiyyah ṣàlàyé ẹ̀ máa kídà àwọn àṣàyíra ẹ̀ máa kídà àwọn Khawarij àwọn Mu'tazila Ibnu pẹ̀lú àlàyé tó kúnná. bẹ́ẹ̀ ni Ibnu Baz rahimahullah Ibnu Uzaymin
gbogbo àwọn bàbá àwọn àfà lálá wọ̀nyí kí ló jẹ́ kí a máa gbọ́lá fún wọn bíbá tíra tí wọ́n kọ nínú tá a bá ń fa ọ̀rọ̀ kan ní sí pé ókè ká gbé kẹlẹ̀ ń bẹ mi sọ bá àwẹ̀ jẹ́ àbí kọ́ bá àwẹ̀ jẹ́ kì í ṣe tíra bàbá yìí la máa lọ náà because ọ̀nà jìn àwọn ọ̀rá yẹn débẹ̀ yẹn bí lọ́ba sì ní ẹjú ìwé tíra ẹnìkan àwọn bàbá tí wọ́n ti lọ nílẹ̀ Yorùbá àwọn tí wọ́n ń ṣiṣẹ́ tó lágbá lọ́wọ́ báyìí nílẹ̀ Yorùbá àwọn alùsùn náà àwọn náà ń kọ tíra ó dìgbà tọ́pọ̀lọpọ̀ mi bá kú nínú wọn kẹ́ tó mọ̀ pé kàn máa rí wọn lọ́nláì kákàmọ́ jàǹpa kámọ́ jàǹun ni àwọn ń kọ tíra ni tíra sì ni máa tún àṣírí bẹ́yẹn sí mọ́ kí fún èèyàn tíra máa tún sẹ́ni gbogbo tí ẹ̀ máa sọ lọ́rọ̀ kí ẹ̀ máa sọ̀rọ̀ pé sàlàfíà 1990 kan bẹ ìṣe máa o tẹ́ńtọ̀ ń bá kọ tíra ẹ̀ máa ti ń gbénú ọkẹ́ kọjá tí ń sọ àìkọ tíra ló tún bò wọn láṣìírí nínú àwọn àfáà tí wọ́n kọ tíra lọ́wọ́ báyìí nílẹ̀ Yorùbá tí ń ṣàǹfààní tó jẹ́ pé Dr. Sharafudeen Gbadebo ń bẹnu wọn Dr. Fodi àfáà mi àgbà Abu Sofia Sheikh Abdulrauf Bello àìmọyeru wọn bẹ́ẹ̀ àwọn náà ń kọ tíra wọ́n ń kọ tíra kìí ṣe tíra ọ̀rọ̀ máa mú orin wá máa ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ fíkíù but àpọ̀lọpọ̀ àwọn nítorí pé wọ́n alẹ́kọ̀ọ́ àwọn náà kàn sọ̀rọ̀ ni wọ́n kàn jàpátá wọ́n kàn ṣe dìfà fún lè kéwú ni tó bá kọ tíra tó bá kéwú gbá lórí òun ma kéwú òun professor lòun kíní kan lòun Dr. Alaro ewu tíra tí wọ́n kọ wọ́n fi ṣe dìfà fún Ahlul Bayt. wọ́n kọ tíra àgbà tọ́rọ̀ dílé wọ́n rí pé n ti ń lọ lọ́wọ́ ni wọ́n sì kọ tíra torí pé àfáà ni wọ́n àfáà wa ni wọ́n oníkéwu ni wọ́n mọ kéwu jà wá lọ yín táwọn arètí lọ́rọ̀ wọn náà pé ok kí láǹfààní tá a jẹ lára wọn tí ó sì wá láǹfààní wọ́n kọ tíra jáde tíra máa tún náà sírí èèyàn tíra ló jẹ́ àmọ́ mọ́kífù kílà kídà táwọn míì náà ní tíra ló tún náà sírí ọ̀pọ̀lọpọ̀ bọ̀ tí ẹ bá kà jáde tí kà ń ṣe bíbà tó ń gbọ́ lárúbáwá ju ọ̀pẹ́ rẹ̀ lọ ẹjọ́ kọ tíra ibi tá a fẹ́ kọjá sílẹ̀ ni pé kílàkídà tó ní kí lọ gbọ́yé níbi ìròrí báyìí but kí ẹ kà máa ṣẹ́gbà tó ẹ pé bóyá yẹn òun lè kọ́ gbogbo ara yẹn kéwú ẹni tí ó bá ti lè sọ lárúbáwá ẹlòmíì ni ó ní kóhun tó lè ṣe debate pẹ̀lú yẹn wọ́n kọ́kọ́ rí pé ó lè sọ lárúbáwá 10 minutes ná ẹni tí sì ń sọ̀rọ̀ yìí wàhálà ìsúfin ni. láyàǹfà ò ìṣòro tá a ní ní ìran Yorùbá wọ́n fẹ́ ṣẹ̀sìn kálukú sì fẹ́ kílèmù àwọn bàbá wọn wípé àwọn ni wọ́n wà níwájú ẹjọ́ ọ̀rọ̀ yín ẹjá mélèé yìí kú ń bẹ̀ ẹ̀sìn ní ẹ̀kọ́ wa àwọn bàbá tí wọ́n ti lọ yìí wọ́n ti perfect àwọn ti kú láyé àwa ló kú ń bẹ̀ sẹ́ẹ̀rí lọ́kùnrin ìgbà tó wájá sí pé ilé kéwù náà lẹ́sìn dúró pé fẹ́ mọ defend èmi ọ̀padà tó ṣẹlẹ̀ hello wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh ẹ káàárọ̀ òǹgbẹ ni o láti wo ṣé dáadáa lẹ́wà ẹ̀lẹ́nà ẹ jẹ́ kí n ṣe tán kí n pè yín padà mi ìmọ̀ pẹ́yìn ni ẹ jẹ́ kí n ṣe alájà ń kọ́ ẹ jẹ́ kí n ṣe tán kí n pè yín padà. àìrí kọ́mẹ̀tì yìí ẹ̀ka sì ń dùn mẹ́díẹ̀ ó láwọn kọ́mẹ̀tì kan tó yẹ kí n fèsì kí n tó máa lọ mo máa ń tẹ́tí bá fèsì láìpẹ́ báyìí mo máa ń fi yẹn najú ni káfíẹ̀jọ po kí n tó kú omi báyìí bóyá kí n fi nọ́mbà mi kalẹ̀ èyí tó bá rú ọlọ́dún bẹ́ẹ̀ nú ọ̀rọ̀ tó bá sọ jájọ sọ ọ̀kan níjọ kó sílé kọ̀ kàn máa kọ́mẹ̀tì àmọ́ kò gbé kinní yẹn wá bí báyìí kí ló wá ṣẹlẹ̀ ok ẹ jẹ́ n ṣe báyìí torí mo ráyè yìí tó bá jẹ́ pé live báyìí torí ẹ̀ ló jẹ́ fẹ́ ṣe short video pé kí n ṣe record pé ok kí n record ẹ̀ kí n wá ok jẹ́ n ṣe live ọ̀rọ̀ mi lè ní nǹkan kan tí wọ́n gbọ́ yé tó yàtọ̀ sí tí mo ń sọ yìí ìran Yorùbá ẹ̀sìn kọ́lọ̀pọ̀lọpọ̀ fẹ́ sìn 95% wa ìlú náà fẹ́ defend
ilé kéwù wọn náà fẹ́ defend kí ẹ̀sìn. ẹni tó pe WhatsApp com nọ́mbà mi tẹ̀lé pe direct ẹ má pe ẹ pe nọ́mbà mi direct lọ́wọ́ bí ṣe bá yín sọ̀rọ̀ yìí 08033537107. Mi náà notice pé fọ́ọ̀sì ti máa lọ kọ́ọ̀lù kan wọlé ni. Tí bá dẹ̀ ti wá wọlé sí orí live program mi yẹn àti mọ́nà lọ́sàn. Aisha. Kò tiẹ̀ yọ̀dẹ̀ dùn bí ti bá lọ tẹ́kí mọ́ wa. Rọ̀bíbá Aisha ṣé mo pè é ni? Ọya wá sílẹ̀kùn kẹsí yẹn náà kalẹ̀ fún ìyẹn tó tí ń ṣèràn Yorùbá ẹ̀sìn kọ́ ni wọ́n fẹ́ defend. Okay, wọ́n fẹ́ ilé kéwù ni wọ́n fẹ́ defend. Wọ́n dẹ̀ fẹ́ kò mo ti try láti lè padà sórí tí bá dẹ̀ ti wọlé sí online tí bá ti wọlé sórí ẹ̀ báyìí pé mo fẹ́ ka kọ́mẹ̀ntì dáadáa níbí báyìí ìfẹ́ ka direct láti bẹ̀yẹn. n táwa mọ̀ láàfáà àwọn bàbá wọ̀nyí wọ́n ti lọ wọ́n gbìyànjú tiwọn. Ilé kéwù ni wọ́n fẹ́ defend. Mashallah mo ti wá rí báyìí. Okay. Kamil Ọlárẹ̀wájú okay eléyìí Nurul Huda ọ̀rọ̀ tí ẹ̀yàn méjì ń dáwọ́ ló ń tiẹ̀. Okay ẹnìkan ní Kamil Ọlárẹ̀wájú ní kí n correct ara mi pé àfa àgbọ̀ sọ báwọn ń kírun ní Maka. Salamu alaikum. Salamu alaikum. Mo wà ní live program ní o. Mo rò pé fẹ́ dá sí ní bá. Ẹ má bínú pé fọ́ọ̀sì yín jáde jẹ́. Wa alaikum salaam wa rahmatullah. Sí dáadáa lẹ́wà. Ó láwọn kọ́mẹ̀tì kan tó yẹ kí dá lóhùn bíbá yìí ni. Àmọ́ ó ní àfa àgbà ó sọ pé àwọn ń kírun ní Maka. Okay. Èyí tí Sheikh Ahmed Alaye àti bàbá oníwàásù àgbáyé àti ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà àtàjà àwọn àgbà àfáà tí wọ́n sọ bó làwọn ti gbọ́ èyí tí kálukú wa náà gbọ́ pé wọ́n bi wọ́n léèrè wọ́n sì ní Mákà làwọn ti ń kírun. Ta ni èmi kọ́ ẹ̀yìn o ìṣòro tèmi ní ò ní pé tafsir Ramadan lẹ́lẹ́ fẹ́ máa ṣe kí ni ìtàn àfa àgbà wá débẹ̀ nípìnlẹ̀ ó dà pé àwẹ̀ àkọ́kọ́ àbáwẹ̀ kejì gan ni ṣé mọ̀
ọ̀rọ̀ ẹ̀sìn masala ọ̀rọ̀ ẹ̀sìn la wá ń retí ẹ̀yin ẹjú ẹ̀ àwọn tó ń ṣe ìdọ́fà ara wọn sọ́dọ̀ yín tí wọ́n ń da nǹkan rú táwọn náà sì mọ̀ pé àwọn bàbá wọ̀nyí èwo nínú wọn ló sọ pé obìnrin tí bá ṣe nǹkan oṣù ó lè fi gbààwẹ̀ ẹ̀yin ẹ̀nà náà ẹ̀já àwọn èèyàn mọ̀ pé àwọn eléyìí ti lọ lọ́tọ̀ but ọ̀pọ̀lọpọ̀ wọn rí àwọn tí wọ́n ń da nǹkan rú yìí náà gẹ́gẹ́ bí irinṣẹ́ ìjà lókun ìgbà tó jásí pé àwọn náà bá wọn àtàkì alùsùn náà wọ́n sì rí wọn gẹ́gẹ́ bí irinṣẹ́ ìjà pé àwọn masala kan bẹ ọ̀rọ̀ pé mú tiẹ̀ kí mú tèmi masala khilafiyya ni rárá nínú ẹ̀ pé masala khilafiyya kọ́ ni tó bẹ̀rẹ̀ bá ń ṣe nǹkan oṣù ó lè gbà àwẹ̀ àwọn sàhábà ọ̀fà mọ́ra wọn lọ́wọ́ tábà pé bíkọ́ tẹ́ bá táwọn yẹn bá ti fẹ́ ṣe mọ̀dàrú wọn ni àfà ibi táwọn àfà wa lọ èmi ò lọ bẹ̀ èmi ń lọ bí jó yé àfà rẹ̀ pé olódo ni ìdẹ́ wíyì rọ ni àmọ́ yẹn àwọn àfà wa àwọn lọ bẹ̀rùn èmi ò bá wọn lọ bẹ̀rùn èmi lọ báyìí ìrìnà Yorùbá bá ti máa ń ṣe rùn because wọn ní fẹ́ rí kíkún ojú ara wọn àmọ́ wọn ò kù ńlá kọ́lọ̀ wọn bínú sáwọn wáyé tó já sí pé táwọn yẹn bá ń sọ̀rọ̀ ẹ̀sìn tá bá ń fẹnu àbùkù kan okay okay ẹnìkan ní sínú náà àṣírí ìyá ní tàfà gbà wà ní rárá o à ń ka àṣírí ìyá pẹ̀lú ohun àṣírí ìyá làbádébẹ̀ ńjọ́ náà à ń ka àṣírí ìyá ni Nailul Maradi àwọn tíra kan wà tó yẹ pé ohun wọn ọ̀tọ̀ ni tẹ bá ṣe wá ń bọ̀rọ̀ lọ tá ń bọ̀rọ̀ lọ náà fi wá sọ̀tà àfà gbà fún wa ńjọ́ náà pé kọ́lọ̀ sí jáwa náà lálùbáríkà bí àfà gbà kó ṣe wá ní wàlí Ọlọ́run pé àfà gbà wọ́n ya wàlí Ọlọ́run dípò pé kódà wọn èé kírun wọn èé kírun tọ́lọ́ sì dájú ọ̀rọ̀ kan níbi sàmà pé wà ábùdè rabbaka hatta yatiyakal yaqin kírun títí tó fi lọ pàdé Ọlọ́run ni kéèyàn ní òun ò kírun ìròrí àwọn Súfì ni ọ̀pọ̀lọpọ̀ wọn èé kírun ó lè sáfẹ́ dógún lẹ́yìn Sàláfì kò sógun tá à ń dálẹ̀ ọlọ́mọ sì wá ní àdísí ilẹ̀ mo kàn sáà rọ̀ wá ẹ jẹ́jẹ́ pé gbogbo ń tá a bá mọ̀ nímọ̀ ń tá a bá ké ní kéwú kó jẹ́ pé afẹ́fi ṣe ìdí mẹ́ẹ̀sìn ni tẹ́nìkan bá sọ̀rọ̀ tá a bá fẹ́ fèsì ẹ sọ̀rọ̀ pẹ̀lú ikhlas ẹ má sọ̀rọ̀ pẹ̀lú because okay ọ̀rọ̀ tí Mudiru Markazi sọ nípa ọ̀rọ̀ àfà àgbà láì fi wọn ń bẹ̀ ni pé wọ́n ní àfà àtájù wọ́n dẹ̀ ní ọmọ kí wọn ò ní òjẹ́ kọ́ ọmọ kí wọn ó tó nǹkan pọ̀ ń gbà yín àbí nǹkan àbùkù ọ̀rọ̀ ni àmọ́ gbà tó débi táwọn mìíràn wá fẹ́ fèsì àfà àpaná sọ ọ̀rọ̀ tó tí ò yẹ kó lọ bẹ́ẹ̀ kò lè tó bá wọn kà dáàkọ àmọ́ kálukú ti wọ́n dá sí wa wọ́n sì kíní kan tí ẹ bá dẹ̀ ti jẹ́ àfà ẹ̀sìn lókùn ìgbà tó bá já sí pé ìsìláàmù ń so gbogbo wa pọ̀ ọ̀rọ̀ wọn ti kàyàn tẹ́ ẹ bá ń bọ̀rọ̀ lọ ń gbà míì láti lè fi ọ̀rọ̀ àfà àgbà jẹ́rìí ọ̀rọ̀ ń tọ́ dáa pé lágbègbè yìí ẹgbọ́n tá àfà àgbà sọ ìyẹn ò túmọ̀ sí pé bóyá ẹ má sọ ẹ̀sìn di pé fámìlì tiwa ní má dá sí má dá sọ̀rọ̀ tiwa ẹ má yanjú lé tiyín ẹ̀sìn because kálukú ti rí pé tẹ́nìkan bá ti ń sọ nǹkan tó lọ ní nǹkan ẹ̀sìn tó fẹ́ da gbogbo wa pọ̀ bí ìgbà tó yẹ pé ok tó bá jẹ́ pé lè kéwù kan làwọn bá ń ṣe nkáàrú ìta mọ̀ pé bó ti rí nì kí lè kéwù kan wá ṣe nkáàrú ẹ̀ ṣe àtòrí pé property ń tọ́jọ kan gbogbo mùsùlùmí mọ̀ sọ̀rọ̀ tá nílẹ̀ Yorùbá ìṣòro tá nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ ni pé táwọn kan bá sọ̀rọ̀ kan tó burú létí alùsùnà nìkan ló máa jáde láti lè sọ̀rọ̀ dù
kálẹ̀yìn ilé kéwú mi náà Islam yìí àjọ níní ẹnìkan ó sọ pé kẹ́ claim alùsùn náà ẹnìkan ó sọ pé dìgbà tẹ́ bá lẹ pèrè ayé sàlàfíà but n tó bá fojú hàn pé eléyìí ò lọ bẹ́ẹ̀ ẹ ṣe rọ́dù lórí ẹ̀ eléyìí ò lọ bẹ́ẹ̀ eléyìí ò gbọdọ̀ lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ àjọ gbógun ti nǹkan yẹn kí kálukú lónìí nípa ilé kéwú àmọ́ tó bá jáde pé tí ẹ bá sọ nǹkan tó burú nípa ẹ̀sìn kò ní kàn wá àmọ́ bá tiwa lọ lópin ìgbà tí ò bá ti yàbá lé kéwú tiwa tí ò yàbá àwọn bàbá tiwa sẹ́ẹ̀sì Islam wà nìyẹn. Islam kọ́ yẹn tí ẹ bá dẹ̀ ní tafsiri inú àwẹ̀ lẹ́lẹ́ fẹ́ ṣe tafsiri náà ni ẹ bá dúmọ́ òun náà ni ẹ máa dáwọn èèyàn lẹ́kọ̀ọ́ àwọn àtàn tó bá lè dá wàhálà lẹ̀ àwọn ọ̀rọ̀ tó bá lè dáriwó lẹ̀ tó lè dá fáwọ́dọ́ lẹ̀ tí kálukọ́ mọ̀ nínú àwẹ̀ kọ́ ẹ pé eléyìí ní ó fẹ́ lé ilé sí eléyìí ní ó fẹ́ lé ilé sí mo rọ̀ yín mi sọ pé kẹ́ má fèsì o ẹ máa fèsì lọ àmọ́ ẹjọ́ jẹ́ pé ẹ̀sìn lọ jẹ yín lógún lórí ẹ máa fẹ̀sìn rinlẹ̀. àwọn bàbá tẹ tí ọ̀pọ̀lọpọ̀ mọ́ra kankan tí kálukú kẹfẹ́ máa fi wọ́n jẹun lọ yìí wọ́n gbìyànjú tiwọn ìbẹ̀nu mọ́síálọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn tó bá dàrú débi kan lónìí ẹ̀ ní tíra kankan tẹ́ lè júwe fún wa ọ̀rọ̀ ogun tíra ẹ lọ ka tíra bàbá báyìí nílẹ̀ Yorùbá. but kálukú sì fẹ́ ra àwọn bàbá yìí náà ṣe é pé àní ọlùsúnà ni wọ́n alùsúnà ni wọ́n kẹ́lẹ́kọ̀ọ́ wá dé lọ́sẹ̀ gẹ́gẹ́ sàlàfíà kan lọ àwọn owó ní ńlọfẹ́ nìkan èmi tẹ́tọ́ bá ti máa ti ń bẹ́lẹ̀ mi wọ́n ẹ̀ mọ̀ pé ní tí wọ́n ń ṣe ni pé wọ́n fẹ́ máa bàbá àwọn bàbá yẹn gain a crowd torí pé ilé kéwú yẹn fẹ̀ wọ́n lọ ọmọ kéwú tó fẹ̀ gan náà ọmọ kéwú yẹn ni tí ń sòsì tó náà ń ṣe jálàbí tó náà ń ṣe kíní kan but àwọn bàbá yẹn làwọn náà fi ń jẹun àwọn bàbá yẹn náà fi ń gain attention àwọn èèyàn dìmọ́ bẹ́ẹ̀ bá ṣe wọ́n sàkánná bàbá yẹn tẹ́ jáde tẹ́ ń sọ ta wọn tẹ́ yìn wọn tẹ́ ń sọ pé Ọlọ́run já dàbí wọn Ọlọ́run bọ̀ wá lálùbáríkà wọn ẹ̀ máa gain followers pé ẹ̀ káre sunna nabi sallallahu alaihi wasallam ẹ lè ra wọn bọnú sunna túláàsì ẹ lè pè wọn sàlàfíà ẹ lè pè wọn lálùsúnà wọn gbìyànjú tiwọn wáyé tí wọn máa dragi Gumi ní Kaduna wọn máa dragi wọn àwọn náà kọtíra àwọn wọn sì ní wọn lọ́mọ àìmọye àwọn tọ́jú sunna lẹ́ni tó jẹ́ pé ọmọ kéwù wọn ni wáyé tó jásí pé àwọn ọmọ dragi orúkọ wọn kó jẹ́ pé àwọn ni wọ́n ń dìfẹ́ǹdì. Sheikh Jafar lọ́mọ kéwù tiẹ̀ Sheikh Albani Zaria ọláwọn ọmọ kéwù wọ́n ń fa nǹkan kan lọ́wọ́ táwọn kàkà fara àwọn pẹ̀lẹ́ àwọn kàkà fara Albani Zaria lórí pé wọ́n lọ ṣe khuruj lórí mímbàrí ipe tí bá ṣe mímbàrí lọ́wọ́ níjọ jímọ̀ ẹ̀wọ̀n tí wọ́n torí ẹ̀ka àwọn míì bá dáa rẹ̀ àwọn míì ní rárá àwọn míì kà fara rẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n jọ ń fà láàrin ara wọn kì í sọ̀rọ̀ yín àwọn alákọ̀ọ́kọ́ dálé kéwòn ní sọ̀bí alẹ́ wọ́n kọ́kọ́ fà yín rẹ̀ yín ọ̀rọ̀ tí ò nítumọ̀ ní tí wọ́n fà ní pé àwọn kan ní Sheikh Nasiruddin Albani afa tí wọ́n pa ní dọ́sí tí ń ṣe wá sí lọ́wọ́ tafsiri ní ń ṣe lọ́wọ́ ibẹ̀ ni wọ́n ti lọ pa àtìyàwó ẹ̀ tí ìbá gbàgbé àwọn kan wá kàfà rẹ̀ àwọn kan bá dá ẹ̀ rísì táwa mú wa ni pé wọ́n nítorí pé ó ṣe khuruj ipe tí bá ń ṣe kútùbà lọ́wọ́ níjọ́ jímọ̀ pé í máa sọ̀rọ̀ síjọba láwọn kan wá ní òkè sẹ́ẹ̀sẹ̀ ìkọ́mọ̀tòlè wújà fún nígbà tó wà láyé àwọn tí wọ́n yọ àfa Albani ní súnà nígbà táfa Albani wà láyé wọn ìwọlé kéwú fídíò rẹ̀ ni wọ́n wò wọ́n àṣẹ ìkọ́mọ̀tòlè wújà fún o wọ́n wá ní àwọn kan wá ní ìmọ̀ọ́mọ̀ ṣe nítorí pé kéwúyè ọmọ tí ń ṣe wọ́n dẹ̀ ń fa àmọ́ra wọn lọ́wọ́ pẹ̀lú mọ̀ àwọn kan náà ẹ mú zèrè fún torí pé ẹni tẹ́ bá ti mọ̀ yí pé dáadáa ló máa ń pèpè sí lápèjúwe ẹnìyẹn máa ń tako ká jáde lórí ńlẹ̀ mọ̀ọ́mọ̀ pé òun èyí gèsì gọ́ọ̀mẹ̀ntì ní public kì í gèsì gọ́ọ̀mẹ̀ntì ní public tẹ́ bá padà wá rí àwọn àṣìṣe rẹ̀ bóyá èyí gèsì gọ́ọ̀mẹ̀ntì ní public àṣìṣe lè máa mú yẹn mọ́ èyí tẹ́ mọ̀ọ́mọ̀ tẹ́lẹ̀ yẹn lè máa fi gbé òkùnmù lé lórí. ǹjẹ́ Sheikh Nasiruddin Albani ǹjẹ́ òun náà ó wá fákọ̀ àwọn olùmẹ̀ẹ̀sìn lórí pé àlẹ́ ṣe khuruj lórí ìjọba àbí òun náà wá fákọ̀ wọn
ó wá fakọ̀ wọn ok tí bá ń ṣe program tí bá wọn tó bá wà lórí kútúbà òru lè mú ọjọ́ míì mo ń bira mi láàárọ̀ yìí nísìn pé ìgbà tí mo come across fídíò kan tẹ́nìkan wọn ó ń sọ̀rọ̀ Ghana pẹ̀lú Nathan Lo ó wá ń sọ pé why ẹnìkan máa ń sọ fún mi lánàá bíbá ìgbà tí ó ní pé wọ́n máa ń fún wa ná bóyá 4 hours ó wá ní ká ní wọ́n sóhun wá sí bí Wuse 2 Utako ipe ó wá ní káàdì tá ń lò nítorí pé bẹ́ẹ̀ náà bá sóhun wá sí ni pé a lè máa lo náà bí 24 hours pé bí 3 days nígbà míì wọ́n lè má mú náà lọ láwọn bòmíì ó ní àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí lóṣù owó pípémítà tí wọ́n ń san is over 200,000 naira. mo lókè tí mi bá ra káàdì nígbà mi ta bá ra káàdì 6,000 a lè lò láàrin oṣù kan kò ní tán torí pé wọ́n fún wa ná ok tí n bá wà lórí mímbà pé mo wá ṣe kútùbà lọ́wọ́ tóru bá mú yàn séèyàn ò lè ṣe mi sé kékeré yẹn sọ̀rọ̀ síjọba pé ẹ̀wù bí wọ́n ṣe sọ wá sókun. ok ẹ̀kejì ni pé kí ni rísìn tó fi jẹ́jẹ́ sí pé àwọn ibì kan ni wọ́n sùn láti lè máa fún níná 24/7 tó yẹ pé àwa kan ok tí wọ́n bá láwọn mọ̀ fáwa náà ní pé àwa náà mọ̀ níná 24 hours o ok àwa láwa wò pé ok káàdì yẹn ǹjẹ́ a lè afford àbá a lè afford àdẹ̀m tá bá mọ̀ pé bóyá a lè afford káwọn náà sàmọ̀ pé à níná but wọ́n á múná lọ without no reason àní mọ̀ àní confidence ìgbà tá máa mú wa mo wá ń bi làmì láàárọ̀ yìí pé ìgbà wo gan níná Nàìjíríà tó máa wà stable pé àníná òun àmúná wa lọ mọ́ sẹ́mi máa ń gbà nínú àwọn tí mo jẹ́ gẹ̀ẹ́sì kéèyàn ṣe kùrúdù lórí ìjọba ni mo wà but láti bí 30 ọdún nísìn ọkùnrin panel lásìn wídò mi bí ẹni èsì ẹni rílò bí ẹni ẹni tì nínú ilé ókè níbi tẹ́pọ̀ wá wọ́n délé ní wájọ́ jásí pé ẹni tó bá wá fẹ́ rí tó fẹ́ ráǹfààní ìgbáyé gbádùn ọ̀rà sólà sẹ́ẹ̀mọye tí sólà tó bá tó sólà tó nítumọ̀ tó lè gbèrú nílé mi yìí ọfà 6 million naira ni ok tí náà bá wà steady 6 million naira yẹn ṣé èèyàn ní fi ṣe nǹkan mi iná sólà ok kan wá mọ́ mùsírì fún Sheikh Nasiruddin Albani pé nítorí pé ó ṣe khuruj àwọn náà ń fa àmọ́ra wọn lọ́wọ́ àmọ́ ẹ má rí pé ẹ̀sìn ni wọ́n jọ ń fà tí iná yóò bó rí bẹ́ẹ̀ wọn ò ní drag àwọn èèyàn pé ẹ̀sìn ok àjọ fà pé wọ́n lè yìn kírun àbáfẹ́ dá sí ni salamu alaikum Sheikh ayakumullah wa iyakum Sheikh ṣé fẹ́ dá sí program mi ni Sheikh mo wà live program ni ẹ jẹ́ kí n parí kí n pè yín ok ẹ jẹ́ kí n bá parí ní ìsìn máa pè yín láìpẹ́ in the next 10 minutes ìsìn máa pè yín inshallah ayakumullah Sheikh aláwọ̀ àfáà mi ni wọ́n mọ̀ rò pé bóyá wọ́n fẹ́ dá sí ni àdàbíyà làwọn náà tó àwọn kì í sádà àwọn súnì gidi làwọn àwọn èsì ìdàrúdàpọ̀ tí wọ́n bá kí wọ́n kà máa àwọn olùmọ̀lá ẹni bí wọ́n máa kílẹ̀ mọ̀ pé ó fẹ́ ṣe túlẹ̀ kò ní fẹ́ bá kulẹ̀ jẹ́ yọ́sà fẹ́ kó wọ́n balance wàhálà àwọn lérí túlẹ̀ sí ọ̀ọ́dún tẹ́yẹ́yẹ́lì àbí tọ́ba fẹ́ bá jẹ́mọ̀ náà fi kìlọ̀ ṣe túlẹ̀ tó lálàáfíà nífi àwọn àgbàlagbà yìí dìfẹ́ǹdì tó bá jódodo lórúkọ ẹ̀sìn láníyàn ẹ̀sìn kì í jẹ́ pé bóyá kílé kéwù yín lè bá jọ́gà kó lè bá wà wájú ọlọ́mọ sábà pẹ̀lú wa alámọ̀rí ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọ jẹ́ ọ̀dàrú ọlọ́run kò sì wá ní mùsùlùmí pàdé ẹ̀ kò sì wá ní onísúnnà èyí tí ó yẹ kóró ọlọ́jọ́ kan sílẹ̀ wájú ọlọ́run tún ṣe wá sí tún àníyàn wá sí tún gbàgbọ́ wá sí sì wá ní mùsùlùmí tí ọlálàáfíà tàfi lọ bá ọlọ́bọ̀lọ́wọ́n bá ti tó abú ayé àwọn àgbàlagbà wọn yín èyí tí kódà nínú ìbéèrè tí mo fẹ́ béèrè lórí ìtàn ti Shehu Jamiu Bulala ó ní pé mi ò rí fídíò kan tí Khalifa Lukman ní àbí tani bóyá náà àwọn ọmọ Sheikh Jamiu Bulala láti lè clear clarification lórí pé Shehu Jamiu wọn yìí kírun wọn ní wọn yìí kírun wọn kírun ok wọn yìí kírun ok ibi báyìí ni wọ́n kó sí nínú Sufi ipò báyìí àìkírun yẹn Mákà náà ti ń lọ kí ok nígbà mùtátà lọ kírun Mákà yẹn sí wọ́n ń jẹun ní Nàìjíríà bí Mákà náà ni wọ́n ti ń jẹun àwọn ọ̀rọ̀ wọn yẹn wọ́n láti clear
kò fi ní máa dariwo lọ́tún lósì because bí ṣe ń lọ lọ́wọ́ nísìn at the same time ni Mudiru Markaz ń sọ̀rọ̀ ìtàn àfàgbà Sheikh Tajul Adab wọ́n dẹ̀ sọ̀tàn Sheikh Jamiu náà papọ̀ ó dàbí pé mo gbọ́n bẹ̀ náà ok àwọn kan wá jáde láti lè clear ìtàn àfàgbà yìí pé tábàlà àfàgbà yìí kírun ìtàn burúkú ni tá àfàgbà bá sọ pé àwọn ń kírun ní Maka ìtàn burúkú ni tẹ́nìkan bá hun orin láti lè sọ pé àfàgbà sọ pé àwọn ń kírun ní Maka ìtàn burúkú ni táfàgbà bá sọ pé kẹ́nìkan ó dúró lẹ́yìn àwọn kájọ kó máa wo Maka báyìí irọ́ ni bẹ́ńbẹ́ irọ́ ni kẹ́nìkan wá sọ ìtàn pé àwọn wọ́n la fàgbé kírun ẹnìkan wá ní ọya dúró lẹ́yìn mi báyìí èyí tó ń wá rí pé wọ́n ti tó sáfù Maka àfàgbà ló kù tán retí irọ́ ni àwa lè dínà yẹn ǹjẹ́ àwọn ọmọ àfà Sheikh Jamiu Bulala lè dínà yìí tiwọn náà láti lè fún lálàáfíà bàbá wọn kírun kódà wọn ni ìmáàmù mọ́sálásí báyìí jàmá wọn ni wọn yìí kírun wìláyà tàjàlíyà àtìtọ́ ẹgbẹ́ ní àwọn ti kọjá nítorí ẹni tó gbọdọ̀ máa kírun tọ́ àjọjá sí pé ní táwa náà gbọ́yé làwa náà jọ gbọ́yé nìyẹn nítorí pé ìlànà tí ọ̀pọ̀lọpọ̀ fi ń kílèmù ìjẹ́wàlí nílẹ̀ Yorùbá ìjà àfẹ́sìn ìjẹni Ọlọ́run ìjẹni wájú ìjáwọn àfà iná lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn náà ń padà ń jogún wìrásà tí wọn náà lé ní kì í ṣe wìrásà lórí ọ̀rọ̀ ẹ̀sìn làwọn bàbá wọn náà ti lọ lóbi tó já sí pé ẹ lè gbọ́n wọn ń ta kọjá wà sí sápánná àwọn ọmọ wọn tí wọ́n táwọn náà rólé lẹ́yìn wọn yẹn ẹ ní gbọ́ wà sí wọn ẹ kàn máa gbókọ̀ bàbá wọn yẹn torí pé in tí wọ́n máa fi ṣe kàrámọ̀ fún wọn wọ́n bẹ kùté sọ̀rọ̀ wọ́n bá wọn fẹ́ kùté lóúnjẹ wọ́n ní káwọn èkúté ó jáde wá sẹ́mọ̀ lọ́dọ̀ tí wá sí ní pé tó bá jẹ́ pé èkúté ní ń bá sọ̀rọ̀ bọ́dọ̀ nítorí wọ́n ajíṣẹ́ fáwọn èèyàn dé àwọn ọmọ wọn yìí náà dẹ̀ kọ̀ntínù lórí iṣẹ́ táwọn bàbá wọn náà gbé dání lọ kò wá ní jẹ́ kí ẹ rí àǹfààní ìmọ̀ wọn tó ké mọ́ sí alọ́ pé kí ẹ̀kẹ́ tiẹ̀ rí short video bí ìṣẹ́jú mẹ́wàá pé wọ́n fi yẹjú ọ̀rọ̀ ẹ̀sìn nírí yóò àjọ ìgbà pé bọ́yẹ̀ yẹn ń ṣàbòsí fáwọn bàbá wọn tí wọ́n bá sọ̀tà wọn àti ẹ̀gbọ́n tàwọn táwọn ń sọ̀rọ̀ tí mi ń lé tí mi ń yàtọ̀ síwájú bó ti yẹ kí wọ́n pa ìtàn tó ìwà ẹni tó yẹ pé ní wọ́n ní bàbá yẹn kírun wọ́n sì fọwọ́ lẹ́rán wọ́n ní Mákà tí ń kírun wọn ò sì ní fèsì pẹ̀lú àìmọye àwọn nǹkan míì tí wọ́n ń ṣe tí wọ́n ṣe àwọn kankan mẹ́tọ́ pé láti lè ràn ẹ̀sìn lọ́wọ́ láti lè ní àgbọ́yé tó yè kooro òun ni láti lè máwọn èèyàn kúrò nínú òkùnkùn òun ni láti lè ṣàlàyé èyí tí ó bá clear ọlọ́mọ́sàwà pẹ̀lú wa ọlọ́jọ́ kan sọ̀rọ̀ wájú Ọlọ́run ipò tí ẹnìkọ̀ọ̀kan dì mú ti ń jẹ́ lè kíw èyí tá a bẹ lọ́run náà ni pé kọ́lọ́ ń dákun kọ́rọ̀ ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan ń bẹ fún súnà kọ́rọ̀ ẹ̀mí wọn fún Islam láti lè dúró lórí èyí tí ó ga jùlọ gbogbo ẹni tó bá fẹ́ máa ṣe dìfáwò fáwọn afá wọn ẹ lè continue but ẹni gbàgbọ́ pé pàdé pẹ̀lú Ọlọ́run àwa ò nídìí kẹ́ máa defend afá yín kẹ́ máa lálà sí àwọn èèyàn kẹ́ máa ní yóò dogun o irúgbó bọ̀ gbogbo àwọn kan tí ò nítumọ̀ irúgbó bọ̀ lórí kíni lẹ́yìn bẹ́ẹ̀ tó bá defend èèyàn kẹ́ ààrẹ sí ẹ̀ kẹ́ gbé lọ kóòtù irúgbó bọ̀ ẹ kàn wá sọ̀rọ̀ díran tó ìlú sílùú iyì gbogbo iyì àwọn bàbá yìí náà ìlú kan náà ni èèyàn dẹ̀ jókòó èèyàn ò kókè ẹ̀sìn àmọ́ tẹ́ pẹ́sìn ló bá léwájú lórí ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ pé ọ̀rọ̀ tí mo fẹ́ ọ̀rọ̀ ẹ bọ́rọ̀ débẹ̀ ni but ọ̀pọ̀lọpọ̀ náà kì í jẹ́ pé wọ́n fẹ́ bọ́rọ̀ débẹ̀ wọ́n fẹ́ claim right wọ́n fẹ́ claim front pé wájú làwọn wà ipe àwọn làwọn àní wọ́n tún jà sí kíníkà àwọn produce professor ilé kí wọ́n ló produce àwọn kíníkà lórí kíni àwọn làwọn produce àwọn làwọn ní professor kíníkà láhàúlà wàlẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tákìlẹ̀ fún pé tápà làwọn lélẹ̀ láàrin wa wàlẹ́ àwọn kìí ṣe tápà ipé bìkan làwọn ti kó bọ̀ bìkan bọ̀rọ̀ ló làwọn irọ́ ni Yorùbá ni wọn tó ní sẹ́sí Yorùbá lẹ́ máa rí ibi tí kálukú ọmọ kílẹ̀ mọ́ rẹ̀ mọ́ ẹ̀rí pèsè sí wọn yẹn kọ lọ pẹ̀lú ẹ̀ wọn kìí ṣe Yorùbá wọn kìí ṣe ìran yẹn wọn kìí ṣe Haúsá Yorùbá ni wọn kìí ṣe Fúlàní Yorùbá ni wọn kìí ṣe tápà Yorùbá ni wọn. but nípìnlẹ̀ ìtàyẹ̀ lè dàrú bọ́yá bàbá wọn kan fẹ́ gẹ́gẹ́ bó ti ṣẹlẹ̀ sáwà náà
tẹ́ pé nínú oríkì wa tápà àjẹ jáde ńbẹ̀ ó ní bó ṣe máa ń lọ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ní subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ó dìgbà kan náà.